mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ àyíká Mohammed Abdullahi kọ̀wé fi ẹgbẹ́ APC sílẹ̀. Ọ̀kan lára àwọn mínísítà tó bá ààrẹ ilẹ̀ yìí àná Muhammadu Buhari ṣiṣẹ́ ló ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sílẹ̀ báyìí. Mínísítà fún ọ̀rọ̀ àyíká ọ̀hún Mohammed Hasan Abdullahi ló kọ lẹ́tà ránṣẹ́ sí alága wọ́ọ̀dù rẹ̀ níjọba ìbílẹ̀ Karu nípínlẹ̀ Nasarawa lọ́jọ́ kìíní oṣù kẹfà ọdún yìí. Ó ní òun fi ẹgbẹ́ APC sílẹ̀ nítorí ìdí kan tó hàn sí ara òun. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn adarí ẹgbẹ́ fún àǹfààní tí wọ́n fún un láti kó ipa tirẹ̀ lásìkò tó fi wà nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó sì gbàdúrà pé kí Ọlọ́run wà pẹ̀lú ẹgbẹ́ náà. Tẹ́ ò bá gbàgbé, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ni Buhari kọ́kọ́ yàn sí kí wọ́n tó gbé e padà sí iléeṣẹ́ àyíká. Abdullahi tí í ṣe kọmíṣánná fún ètò ìdájọ́ nípínlẹ̀ Nasarawa bẹ́ẹ̀ ló tún ṣe akọ̀wé fúnjọba ìpínlẹ̀ náà kó tó di mínísítà. Ohun tí ọ̀pọ̀ èèyàn ń sọ ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ṣe ni ọkùnrin náà fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Nasarawa lọ́dún 2027 kò sì dá lójú bóyá ẹgbẹ́ òṣèlú APC yóò fún un ní tíkẹ́ẹ̀tì ló ṣe fẹ́ lọ sínú ẹgbẹ́ mìíràn.